ìjà ẹ̀sìn lórílẹ̀-èdè yìí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ṣe tí kàn nìyẹn torí pé níbi tí nǹkan ń lọ lénìí níbi tí ayé ń lọ lénìí akí àwọn ẹni àná àwọn tí wọ́n jẹ́ àbọ̀ òdodo àwọn tí wọ́n jẹ́ ẹni rere tí wọ́n ti sẹ́ẹ̀sì ilẹ̀ lánàá ṣé bí wọ́n ṣe sí ẹ̀sìn làwọn ṣe ń ṣe lénìí. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá kì í ṣe tó yẹ ká máa dáná ogun rẹ̀. Kì í ṣe tó yẹ ká máa dáná ogun rẹ̀. Àwọn wo ni wọ́n ń dáná ogun ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá? Ṣé Mùsùlùmí ló ń dáná ogun ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá? Ṣé àwọn oníṣẹ̀ṣe ni? Sí àwọn Nàsárà ni wọ́n ń dáná ogun ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Níbo ló ti fẹ́ wọ́n wá? Kí ló fẹ́ bí? Ìbéèrè mi, ogun eléyìí tí ó ń jà wá gẹ́gẹ́, ogun òdílé ẹnìkọ̀ọ̀kan wá gẹ́ sáà ti jà tán. Ogun òdílé ìyá ẹnìkọ̀ọ̀kan wá, ogun òdílé ìyá rẹ̀ tó ti jà kó tó fẹ́ dájẹ́ ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ogun ìdílé bàbá rẹ̀ tó ti jà. Ogun òṣèlú tí tún jà wá yìí sẹ́nìkan ọ̀kan wá sáà sí níjà. Ẹ dákun. Orí màálù tó ọmọ kékeré mọ gàrí tí ọba lójú kòkòrò. Lakal hamdu ya Rabbi ala kulli ni'matin. Lakal hamdu ya Rabbi ala kulli ni'matin. Lakal shukru dawma ata'ala wa akibahu. Lakal shukru dawma ata'ala wa akibahu. Ìbájẹ́ pé àwọn ẹni àná bí wọ́n ṣe ìsìláàmù lélẹ́yìí. Ìjáwọ́ bá ìsìláàmù sáà lè bá ìsìláàmù sáà. Àwọn tí wọ́n jí àwọn ẹni àná, àwọn bàbá wa àná, àwọn àìmọ̀ àná, àwọn sùnyúrù àná, àwọn àsádìsà àná, tó bá jẹ́ pé bí wọ́n ṣe ìsìláàmù lélẹ́yìí, ǹjẹ́ àwọn máa bá ẹ̀sìn ìsìláàmù ní ipò tá a bá yìí? Ipò wọn lọ bá ìsìláàmù. Kí ni tó ti ṣe láti fi fún ìsìláàmù lọ́wọ́? Ṣé ìhùwà rẹ, ìṣesí rẹ, o ti iṣẹ́ láti kó ẹ̀sìn Islam lọ́wọ́ ni àbí iṣẹ́ rẹ nínú Islam àbí òun ṣe iṣẹ́ láti já Islam wá sẹ́yìn. Lakal hamdu ya Rabbi ala kulli ni'matin. A kí àwọn ẹni àná. Lakal shukru dawma ata'ala wa akibahu. Àwọn tí wọ́n ṣe Islam pẹ̀lú orí pípé tí wọ́n ṣe ẹ̀sìn. Àwọn ẹni àná tí wọ́n sí ẹ̀sìn pẹ̀lú làákàyè pẹ̀lú orí pípé. Ìmọ̀ náà kò tó nǹkan lóòótọ́ lánàá, ìmọ̀ náà ò tó nǹkan, ṣùgbọ́n orí pípé làákàyè ọ̀pọ̀ ju ìmọ̀ lọ. Ìdáyà látọ̀dọ̀ Ọlọ́run Ọba, ìgbàgbọ́ wọn ju ìmọ̀ lọ. Lẹ́ni ìmọ̀ pọ̀, ìmọ̀ ti pọ̀, kò sí ìpayà Ọlọ́run lórílẹ̀ mọ́. Ìpayà Ọlọ́run sí lórílẹ̀ máa. Lakal hamdu ya Rabbi ala kulli ni'matin. Lakal shukru dawma ata'ala wa akibahu. A kí àwọn ẹni èní tí wọ́n dúró dédé àwọn ẹni rẹ̀ káàkiri ayé, gbogbo àìmọ̀ tí wọ́n dúró dédé káàkiri ayé, a kí ẹkùsẹ́. Ọlọ́run ní fi sílẹ̀. Ṣùgbọ́n bí nǹkan ṣe ń lọ yìí, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, àfikẹ́ni kọ̀ọ̀kan wá kánà tún wà wáṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn lọ̀pọ̀lọpọ̀ ń ṣe tó lóun ṣẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ẹ̀sìn, wọ́n láwọn ń ṣe ẹ̀sìn. Ẹni ọba bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn yóò níwà rẹ̀,
bẹ́ẹ̀ náà ni nínú kìrìsìtẹ́nì àwọn ẹlẹ́sìn pọ̀ àwọn oníṣẹ̀ṣe náà ń bẹ tó jẹ́ pé ẹlẹ́sìn ni wọ́n kìí ṣẹni rere tí wọ́n fẹ́ dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá kí ló dé èwo ni àbúrò gbógun ti ẹnìkejì kí ló dé kẹ́nìkan gbógun dẹ́nìké kí ló dé kẹ́nìkan mọ̀ ní fẹ́ẹ̀mù ẹnìkejì pẹ̀pẹ̀ sí ojú ọ̀nà títí ẹ́ bìlì hikima wọ́n ní mọ̀ ìsọ́tìlì ẹsẹ̀nẹ̀ وجادله التي هي أحسن إن ربك واسع لمغفرة والتي إن ربك واسع لمغفرة. àbá àdákẹ́ lọ́rọ̀ tí fẹ́ máa tẹ̀sẹ̀ bọ́nú ara wọn ẹni tí ọba fẹ́ jáwọ́ aláàrẹ lójú ọ̀nà ẹ̀sìn ó ní bú ẹni kejì àwọn babaláwo ti pọ̀ lórí social media tí wọ́n bú Islam àwọn oníṣẹ̀ṣe ti pọ̀ lórí social media tí wọ́n ń kọ́ ẹgbẹ́ àwọn oníṣẹ́ méjì nígbà máa bú Islam lọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti pọ̀ lórí social media wọ́n oníṣẹ́ méjì nígbà máa bú àwọn babaláwo lọ kọ́ máa bú ìṣẹ̀ṣe kọ́ máa bú Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ náà ni kọ̀kọ́mọ̀ fún àwọn kírísítẹ́nì ìṣesí yàn kọ́mọ̀ fún àwọn kírísítẹ́nì àní sàbùsí ṣùgbọ́n mùsùlùmí ń bú àwọn oníṣẹ̀ṣe náà ti pọ̀ lórí social media àwọn náà wá ń bú Islam nílẹ̀ Yorùbá tààjọ wà yìí tààjọ ń gbé yìí mùsùlùmí tí ń bú oníṣẹ̀ṣe Yorùbá ni oníṣẹ̀ṣe tí ń bú mùsùlùmí Yorùbá ni ìránpawápọ̀ ẹ̀sìn ni òṣèkíni ni ọ̀pawápapọ̀ ìránpawápọ̀ ẹ̀sìn ni ọ̀pawápọ̀ ẹ̀dákun tí ogun táà bá wọ́n ń bà lọ bá jẹ́ ń bà lọ yìí tí mùsùlùmí ń bú oníṣẹ̀ṣe tí oníṣẹ̀ṣe ń bú mùsùlùmí ìgbàwo láàrin jagun ìgbàwo lógún òní ṣẹlẹ̀ wọ́já ìrìnrìn bílẹ̀ tí ìyà àṣánù ẹjọ́ kan tó mú ẹ̀sìn bá wá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nínú ìran kan tẹ́rí pé orí ìwà òpé nìyẹn ogun ẹ̀sìn ìmọ̀ ń pa ìran rẹ̀ ni ogun ẹ̀sìn ìmọ̀ ń pa ìran tán tí ò ní gbẹ́rí mọ́ mùsùlùmí ó dojú ìjà kọ oníṣẹ̀ṣe náà ti wá dojú ìjà kọ mùsùlùmí wà lẹ́ẹ̀lẹ́ oníṣẹ̀lẹ̀ lórí social media ẹjọ́ kò sí ń tọ́kàn lónìí ṣe ń tọ́kàn nìyẹn ṣé yẹ lọ́kàn lọ́rọ̀ wa Tinubu bẹ́ẹ̀ lọ fún oúnjẹ àdìgẹ́ ṣé àdìgbé ogun tàbí bẹ́ẹ̀ wọlé Niger, Burkina Faso, Guinea Bissau àti Mali orílẹ̀-èdè mẹ́rin wọ́n ti papọ̀ orílẹ̀-èdè mẹ́rin ni wọ́n lọ jẹ́ pé àwọn adarí ológun ni wọ́n darí rẹ̀ àwọn ológun ni wọ́n darí Guinea Bissau àwọn ológun ti gbàjọba ní Burkina Faso ológun ti gbàjọba ní Mali ológun ti gbàjọba ní Niger orílẹ̀-èdè mẹ́rin ní Áfíríkà lọ́lọ́gun ti gbàjọba nígbàtí wọ́n gbàjọba ní Burkina Faso kí ni Áfíríkà ń wò kí ni àjọ ECOWAS ń wò tí wọ́n àdá ìjọba padà fún wọn
nígbà tí wọ́n gba ìjọba ní Guinea Bissau kí ló dé kí ni ECOWAS wò tí wọ́n àdájọba padà fún wọn nígbà tí wọ́n gba ìjọba ní Burkina Faso kí ló dé tí wọ́n àdájọba padà fún wọn nígbà tí wọ́n gba ìjọba ní Mali kí ni ECOWAS wò tí wọ́n àdájọba padà fún wọn. mo bọ̀ bá kí ni rísì tọ́wọ́ jẹ́ pé nígbà tí wọ́n gba ìjọba ní Mali ni ECOWAS wá dìde pé àwọn fẹ́ gba ìjọba láti dájọba padà fún wọn. Mali kúùbù ti ṣẹlẹ̀ ní Mali ṣáájú àwọn ológun ti gbàjọba ní orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní Áfíríkà kó tó kan Nìjẹ̀ kí ló ní tó wá jẹ́ pé nígbà tí ó dorí Nìjẹ̀ ni ECOWAS wá mọ̀ pé àwọn fẹ́ lọ dá ìjọba padà fún alágbádá nǹkan kan bẹ níbẹ̀ wọ́n gbàjọba ní Guinea Bissau àwọn Amẹ́ríkà ò sọ̀rọ̀ wọ́n gbàjọba ní Mali Amẹ́ríkà ò sọ̀rọ̀ wọ́n gbàjọba ní Burkina Faso Amẹ́ríkà ò sọ̀rọ̀ wọ́n wá gba ìjọba ní Niger àwọn Amẹ́ríkà wá ń sọ̀rọ̀ ọrọ̀ ajé tí ń bẹ ní Niger ni ogun yẹ tí ọkàn wá nígbàtí Guinea gbàjọba táwọn àwọn tí wọ́n gbàjọba ní Guinea kí lọ́kàn wá sáájá sí wọ́n gbàjọba ní Burkina Faso àdásí Mali àdásí kí wọ́n lọ ṣẹlẹ̀ tó jẹ́ pé nígbàtí wọ́n gba ti Mali ní tí wọ́n Niger bí láwá kẹwù kọrùn látọ̀ pé ìyẹn lọ́kàn wá ogun yẹn ń bẹ o àwọn ẹlẹ́sìn méjèèjì ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ìṣẹ̀ṣe mùsùlùmí àti kìrìsìtẹ́nì ìjà tó yẹ ká jà ogun tó yẹ ká jọ pawó papọ̀ jà gẹ́gẹ́ bí ìran kan náà àjámọ́ àfihàn sílẹ̀ àwọn ń jagun ẹ̀sìn láàrin ara wa sí ẹni orí wa ò pé nínú ọ̀dẹ̀ kan náà nínú ọ̀dẹ̀ kan ṣoṣo àrí mùsùlùmí ńbẹ nílẹ̀ Yorùbá nínú ọ̀dẹ̀ kan ṣoṣo àrí kìrìsìtẹ́nì ńbẹ nínú ọ̀dẹ̀ kan ṣoṣo àrí babaláwo ńbẹ nínú ilé títí wá ọ̀jẹ̀ lèmi ń jẹ́ ọ̀jẹ̀ níyì babaláwo ńbẹ nínú ilé wa ẹgbẹ́ bàbá mi babaláwo ni tọ́mọ ẹ̀ǹdẹ̀lógún tọ́mọ tààrà lẹ́gbọ̀n bàbá tèmi wọ́n ti kú báyìí bàbá tèmi àwọn jẹ́ mùsùlùmí a ní nínú àwọn àbúrò bàbá mi tó jẹ́ kìrìsìtẹ́nì o ẹ dákun tó gun ẹ̀sìn bá wá ṣẹlẹ̀ ọmọ ìyá ọba dojú ìjà kọra wọn wá máa para wọn nítorí ẹ̀sìn torí ogun ẹ̀sìn torí ẹ̀sìn lákùndí nùkùn wọ́n ni yẹ́dì rẹ̀ nígbàtí àwọn tí Ànábì dé ìlú Mádínà ó ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹlẹ́sìn gbogbo ẹlẹ́sìn ti mẹ́lú Mádínà lọ́nà ṣe pẹ̀lú tí external aggression ogun ọ̀tá tó bá bẹ́ẹ̀ wọlé ẹjẹ́ apawọ́ papọ̀ kádójúkọ ogun ọ̀tá ẹjẹ́ àjọ máa sọ́ra wa àwọn ò jẹ́ aláàbò fún ẹ̀yin náà jẹ́ aláàbò fún wa àwọn tí kìí ṣe ẹlẹ́sìn mùsùlùmí láti bá ṣe mítìlì báyìí àti kìrìsìtẹ́nì tí Ànábì bá nílùú Mádínà àti àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́bọ tí Ànábì bá nílùú Mádínà ó ṣe mítìlì pẹ̀lú wọn ó jókòó ìpàdé pé ẹ jẹ́ ká jọ sí àṣepọ̀ nínú àtòòlú ẹ̀sìn láàrin bára wa ṣe nígbàtí wọ́n rí ìwà Ànábì Muhammad bó ti dáa tó tí wọ́n rí ìwà Ànábì Muhammad bó ti dáa tó àwọn kan wá lọ bá Ànábì nínú wọn pé ìrẹ́ Ànábì a máa fẹ́ràn rẹ̀ pọ̀ ẹ̀sìn wa tá sí tá bá ti ń sìn wọ́n náà wá máa darapọ̀ mọ́ wa kájọ máa sìn tó bá ti tí wọ́n náà bá ti lọ mọ́sálásí káwọn náà máa wá mọ́sì kájọ wá máa sin Ọlọ́run bá rẹ̀ ní kúlí yá àyọ Suratul Kafiruna lọ́lọ́run fi sọ kalẹ̀ bá Ànábì Muhammad Ọlọ́run ní ìrí Ànábì sọ fún àwọn kèfèrí àwọn tó jẹ́ pé wọn nígbàgbọ́ nínú Ọlọ́run sọ fún wọn sọ pé ìwọ ò ní bá wọn ṣe tí wọ́n ń ṣe kọ́ wá sọ fún ẹ pé ẹ̀yin náà o wala antum abiduna ẹ̀yin náà ẹ má bá èmi náà ṣe tí mò ń ṣe ẹ̀sìn yín kẹ́mi náà ṣe ẹ̀sìn mi
ẹ̀dúró lórí ẹ̀sìn yín kẹ́mi náà dúró lórí ẹ̀sìn mi kí kìrìsìtẹ́nì kó dúró lórí ẹ̀sìn rẹ̀ kí mùsùlùmí kó dúró lórí ẹ̀sìn rẹ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀sìn nǹkan mi ẹ̀sìn ti pọ̀ lágbàáyé ẹ̀sìn ti ń bẹ lágbàáyé ọ̀ká tébù ẹni tó nígbàgbọ́ nínú nǹkan mi tí kìí ṣe ìsìláàmù tí kìí tó ṣe kìrìsìtẹ́nìtì kọ́ máa ṣe ṣáàdúró lórí ẹ̀sìn rẹ̀. jẹ́ ká mọ̀ ọmọ ẹ̀sìn ìtọ́ bá ń ṣe jẹ́ ká mọ̀ ọmọ kì í ṣe pé wà máa ṣe ìsìláàmù láàárọ̀ wà máa ṣe kírísítẹ́nì lọ́sàn-án tó bá tún lòru wọn á tún mọ onígbàlẹ̀ orí ẹ̀ ò pé nìyẹn o orí rẹ̀ ò pé nìyẹn o mọ̀sábí sàbínà ni wọ́n pè yẹn mọ̀sábí sàbínà sákálá sokolo kì í sọ̀bẹ ni wọ́n kọ́ lójú méjì tó bá ti lójú méjì ó ti dìdà. ogun tí ń jà wá lórílẹ̀-èdè kọjá kásọ pé ẹlẹ́sìn ni ó wà gbógun tira wọn kí ni wàhálà wa tí abẹ́ gbèjà ọlọ́ni sẹ́nìkan lè gbèjà ọlọ́ni walau sha'a Allahu laja'alakum ummatan wahidatan tó bá jẹ́ pé ọlọ́run bá fẹ́ ni tó bá wu ọlọ́run kó sí gbogbo wa ní ẹlẹ́sìnké agbára ọlọ́nkà tó bá jẹ́ pé wu ọlọ́run kó sí gbogbo wa ní ìran kan tí ò ní sí ìran míì ìran kankan mọ́ tí gbogbo àgbáyé ọ̀jẹ̀ Yorùbá agbára ọlọ́nkà. ọ̀la àná àbíbù ọlọ́run ọba ò sí bẹ́ẹ̀ ọlọ́run ọba ló wù ló gbé oníranran lọ́sẹ̀ ní òsè gbogbo alẹ́lẹ́sì kan bó ṣe wù ló ṣe ṣe yẹn tẹ́lẹ̀ ìbá wá rí báyìí kí ni ìṣòro tèmi láti máa dojú ìjà kọ kìrìsìtẹ́nì kí ni ìṣòro tèmi láti dojú ìjà kọ àwọn oníṣẹ́ṣe ọdún Ọ̀ṣun ni wọ́n ń ṣe yẹn ṣé wọ́n wá ṣe níwájú ta bàbá mi ni ọdún Ọ̀ṣun tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ síwájú ta bàbá rẹ̀ ni wọ́n ti wá ṣe sínú mọ́sálásí rẹ̀ ni wọ́n ti wá ṣe tí wọ́n bá ti gbé wá sínú mọ́sálásí rẹ̀ tí wọ́n àtọ́ pé òní kírun lẹ́ni o ẹ̀sìn wa yìí ẹ̀sìn Ọ̀ṣun la bẹ́ẹ̀ ṣe nínú mọ́sálásí rẹ̀ kò sí tọ́kàn o ọlọ́sùn fẹ́ sọ̀tún wọ́n ń ṣe níbi tí wọ́n ti máa ṣe mùsùlùmí fẹ́ kírun ó ń kírun níbi tó ti máa kí mùsùlùmí wọ́n wá kó àwọn akẹ́kẹ́ yìí ní ṣe káwà gba ojúbọ Ọ̀ṣun lọ pé ojúbọ Ọ̀ṣun láti gẹ́gọ́ kí yìí o àwọn wà ládìgẹ́ mùsùlùmí ò ní lọ ojúbọ Ọ̀ṣun tí wọ́n sọ káwọn fẹ́ lọ kírun níbẹ̀ àwọn fẹ́ dáwà lálẹ́ yẹn àwọn ọlọ́sùn àwọn náà ò ní kó Ọ̀ṣun wọn kán ní àwọn ọmọ kọ́bọ̀ ní yìí láti kírun kọ̀kọ́ tìbù bẹ́ẹ̀ náà ni àwọn kìrìsìtẹ́nì wọn ní wọ́n mọ́sáàsì kán ní àwọn fẹ́ wá ṣe ìsìn àwọn nínú mọ́sáàsì wa láàkótà fẹ́ kírun kí ló dé tẹ́lẹ̀ ọmọ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lákòódì lókún wọ́n lànà dì lákòódì lókún wọ́n lànà ẹ̀sìn oníṣẹ̀ṣe fún ẹ̀sìn wọn kìrìsìtẹ́nì ẹ̀sìn wọn fún títí wọn ẹ̀sìn mùsùlùmí títí wa náà fún àwa náà ni ọlọ́run ọ̀dẹ́ ẹ̀sìn mùsùlùmí fẹ́ lò méjì àwa lọ man yahdillahu fahuwa al-muhtadi ẹnìkan olè fi yàmànà kìí ṣe wá àti tó ń ṣe lé fi yàmànà lọ́mọ yẹn wá àti tàà ṣe kọ́ lé fi yàmànà àìmọye tó ń ṣe wá àti fún tó di mùsùlùmí láti ṣe wá àti fún àìmọye tó gbọ́ wá àti títí tó kú òfin Islam tó di kírísítẹ́nì ó sì gbọ́ wá sí àìmọye àbá tó di kírísítẹ́nì mo ti rí tẹ̀bùlígù tó ti lọ ọjọ́ ìlà ìmọye ìgbà tó jẹ́ pé ó padà kú sórí pé ó ń gbégún ni wàlúwà ìfọ́fọ́lọ́múra gbájẹ̀ ẹ̀rọ ló kó egun rẹ̀ gbájẹ̀ ẹ̀rọ nílùú kiri nígbẹ́ máa mọ arákùnrin yìí mùsùlùmí ni aṣọ white ní máa wọ̀ pẹ̀lú láwàní aṣọ white níbi tí ẹ̀sìn dùnláre ẹ̀sìn tó gba iṣẹ́ fọ́níṣọ̀ lọ́wọ́ rẹ̀ fọ́níṣọ̀ ni torí pé ọmọ ẹ̀sẹ̀sìn kó lè rọ́ ẹ̀yẹ ẹ̀sẹ̀sìn ó pa iṣẹ́ fọ́níṣọ̀ tí ó lọ ìjáde ológójì ọjọ́ àwọn àìmọye ìjáde tó lọ ẹ̀sìn wá dùn láde bí pé asáàrù sùdù ọ̀nà níwájú rẹ̀ títóbi ọlọ́run ra Allahu akbar inna Muhammadan lọ́sẹ̀ ẹjọ́ kan ní mo kàn bá arákùnrin ìpàdé ní mo rí bí arákùnrin yìí ó di OPC arákùnrin
lárakùnrin ìbá ní OPC lọ́nà bá kú àwọn èèyàn jọ ó ní sóòlù lọ́bá di pé ó náà ń ṣe ọdún Ògún àfà nígbà tó yá arákùnrin bẹ̀rẹ̀ sí ní gbégún ó náà lọ sá eégún ní ọba lọ mọ́sásí kọ̀ lọ mọ́sásí má kò sí Islam má asáàrù sùjú ti bẹ níwájú rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní parẹ́ díẹ̀díẹ̀ bí arákùnrin náà ṣe di ẹni tí ń gbégún nìyẹn orúkọ egúngún rẹ̀ ní Dájẹ́rọ̀ egúngún yìí ni arákùnrin ṣe tó fi kú bó ti ẹ̀jẹ̀ pé kó tó kú ó ń gbé egún ó lọ mọ́sásí ó padà sí mọ́sásí ṣùgbọ́n kò fi egún tí ń gbélẹ̀ egún yìí ni arákùnrin gbé títí àti OPC ó sí OPC tó fi kú ni kódà ikú rẹ̀ wàhálà OPC ló fa ikú rẹ̀ nínú ẹlọ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí níkìrè crisis tó ṣẹlẹ̀ láàrin àwọn OPC fásán méjì OPC apọ̀mọ̀ àti OPC kìrè ni wọ́n jọ ń fa wàhálà ló mú ẹ̀mí arákùnrin lọ nígbà tó kú tán wọ́n gé ẹran rẹ̀ gbogbo oríkèríkè ara rẹ̀ ni wọ́n ti gé ẹran inú ìsìláàmù ni arákùnrin ti kúrò tó ti lọ rí OPC o àfáà ní o ẹni tó ti lọ jáde láì mọ́ iye ìgbà ní o lẹ́bí sọ pé man yadi Allahu fala mudilla lahu man yadi Allahu fala mudilla lahu astaghfirullah man yadi Allahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ẹni Ọlọ́run bá sọnù kò sí ẹni tó lè fi mọ̀nà ẹni Ọlọ́run bá fi mọ̀nà kò sí ẹni tó lè sọnù kí ṣe wá sí táǹsẹ̀ ní fi ìyàn mọ̀nà káwọ̀ ọkàwò ti wá ní kí ló dé tí wà lọ bẹ́ẹ̀ pẹ̀pẹ̀ lójú ọdún Ọlọ́run tí wà máa bú ẹ̀sìn mi má bú ẹ̀sìn kẹ̀kẹ́ má bú ẹ̀sìn mi pẹ̀pẹ̀ bìlì hikimati wàlìmọ́ ìsọ́kìlì hasanẹ̀ ẹjá lọ wo Suratu An'am verse 108 ọ̀nà ọba tó ń bẹ̀ pé wala tasubbu bismillahir rahmanir rahim wala tasubbu alladhina yad'una min dunillahi fayasubbullaha adwan bighairi ilmin kadhalika zayyana likulli ummatin amalahum ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون الذين يدعون من دون الله ويظنهم الله أكبر بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم وينبئهم بما كانوا يعملون. ó ní yẹ́ ọlọ́run ló ní ìdí ìwọ̀n wà nínú àlùkò yá ni o la tasubbu alladhina yad'una min dunillahi ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má bú àwọn tí wọ́n ń pè nǹkan ní lẹ́yìn Ọlọ́run má bú kí lóò dédé tí ó kọ̀ bú kírísítẹ́nì kí lóò bú kírísítẹ́nì sí wa alaikum salam kí lóò bú kírísítẹ́nì sí kí lóò bú àwọn babaláwo sí kí lọ́kàn ṣe wọ́n pè ọ̀sọ́dún fáwọn ni. ولا تسبوا الذين يدعون من دون الله. ṣé babaláwo pè ọ̀sọ́dún fá ni àbọ̀ pé ọdún fá wọn wá sínú mọ́sáàtì rẹ̀ sí àwọn kírísítẹ́nì tí wọ́n pè ọ́ sínú chọ́ọ̀chì wọn ni tí wọ́n ní ọlọ́ra ní ibi tá a bá ti nira wọn lọ́wọ́ ní ká sọ. kí wọ́n fẹ́ sí orò kí wọ́n láàrin lọ mọ́sáàsì ìyẹn làwọn ò lè gbà. kí wọ́n fẹ́ sọdún wọn kí wọ́n fi dínà rírìn aráàlú pé ẹ má jáde láàgó kan ọ̀sán o láàtò tọ́yẹ kó ní kálukú wà ní títí ìtàwùdà ìyẹn láàrin gbà láàgó méjì ìyẹn yọ bẹ́ẹ̀ náà ní mùsùlùmí tí ń kírun láàrin títì yìí lọ́ọ̀dá ọjọ́ Friday gbogbo yẹn lọ́ọ̀dá ó ti fi ti ẹni aráàlú la mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi ẹ̀sìn rẹ̀ ní aráàlú la kírísítẹ́nì ọ̀gbọ́dọ̀ fi ẹ̀sìn rẹ̀ ní aráàlú la babaláwo àwọn oníṣẹ̀sìn náà gbọ́dọ̀ fi ẹni aráàlú la ẹ̀sìn àlábíà la pé ẹ dákun nígbà tá a fẹ́ kírun ìrun jímọ̀ àwọn atẹ́ni sí gbogbo àrẹ títì sẹ́yìn náà dà. ولا تسبوا
الذين يدعون من دون الله ẹni tó ẹ̀dá kan tí aláboyún tó fẹ́ rọbí tó fẹ́ bímọ tí wọ́n bá fẹ́ gbé kọjá láàkó yẹn tàbí èèyàn kan wà nípò pé ń pọ̀ kàkà ikú ó sì ní ìdí kí àwọn dọ́kítà olóòlà rẹ̀ àwọn adé ibi wọn kọjá lọ wọn wá bá àwọn mùsùlùmí láàrin títì tí wọ́n ti tẹ́ ní ojú ọ̀nà mọ́tò tí yóò gbé aláìsàn kọjá kọ̀ọ̀rá ìkọjá sí ẹni wò lẹ́kú. ولا تزوروا الذين يدعون من دون الله ẹ má jẹ́ ká fi ẹ̀sìn nira wọn lára mùsùlùmí ò gbọ́dọ̀ fi ẹ̀sìn rẹ̀ ní ẹni kejì lára kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ fi tiẹ̀ ní ẹni kejì lára àwọn oníṣẹ̀ṣẹ̀ náà kí wọ́n má fi tiwọn náà ní wa lára à ń fi orò lọ́sàn-án gan àfẹ́ ìyẹn làfẹ́ ṣùgbọ́n pé ká wá sọ pé ká máa kú ọlọ́sùn tó ní pé ń ṣe ọ̀sùn rẹ̀ ẹbílẹ̀ síbò àtọ́lọ́ lẹ́lẹ́gbẹ́ ohun àtọ́lọ́ lẹ́lẹ́gbẹ́ náà ẹjẹ́ àròyìn tó dá nínú Islam ẹni tí ó bá gbé ìtàbí lọ́gbà látọ̀dún tá a ti ń bú ọlọ́sùn tá a ti ń bú olóró yọ bà yọ olóró ẹ̀dá kò sí gbogbo wọn ní mùsùlùmí. ولا تزوروا الذين يدعون من دون الله látọjọ́ tá a ti ń bú oníṣègùn ẹlọ́sẹ́dẹ́ Ṣàngó Ẹdẹ ìtò máa ń yọ lọ́sàn-án gan Ṣàngó Ẹdẹ yíyọ lọ́sàn-án yóò máa yọ lọ́lọ́lẹ́lẹ́ lọ́sùn ṣé báwọn kan ni wọ́n gbé ṣègùn kúrò níwájú ọjà níwájú central mosque akíwọ́kú sẹ́ o àwọn tí wọ́n gbé akíwọ́kú sẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n gbé kúrò mẹ́ ṣé kò sọ ní ṣègùn lẹ́jẹ̀ mọ́ ṣé kò sọ ní ṣègùn lẹ́jẹ̀ mọ́ ibi tí wọ́n gbé sí wọ́n bá gbé kúrò níbẹ̀ pé ẹ change àyè yìí bíbú rẹ̀ ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ ẹ̀dá ogun sílẹ̀ ni tó bá dé ẹ̀dá ogun sílẹ̀ ìjọba dá kí ìran kan náà wà máa para wọn kí ìran Yorùbá torí ẹ̀sìn ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà nínú ọ̀dẹ̀ kan náà lábàá máa sára wọn lọ́dàá pé mùsùlùmí lèmi ìwọ ẹlẹ́bọ̀ yìí lábàá máa sára wọn lọ́dàá. ولا تزوروا الذين يدعون من دون الله ẹjẹ́ kan àwọn tó yẹ kí gbogbo àti mùsùlùmí àti ọyẹ kájọ pawọ́ papọ̀ àwọn tí ń kógun ní ìjà wá tí wọ́n sọ epo ní 700 naira kájọ bá wọn jà àwọn tí ń kógun jà wá tí wọ́n sọ sìmẹ́ntì ní 5,000 naira kájọ bá wọn jà ogun internet crisis ni yẹ́ o ogun tí ń jà wá pọ̀ àárín yẹn mọ́ àárín ogun ráìsì tó ní 50,000 àárín yẹn mọ́ ogun epo tó ní 700 naira àárín yẹn mọ́ ogun sìmẹ́ntì tó ní 5,000 naira àárín yẹn mọ́ ogun dọ́là $1 ó ti di 1,000 naira $1 ti di 1,000 naira àárín yẹn mọ́ ogun ẹ̀sìn ẹjẹ́ àrònú ẹ̀yin ọmọ ìyá wa ìran kan náà ni wá Yorùbá jọ ni wá kí ló ní tá a gbógun tira wa nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ṣé bó ní kálukú ṣe tiẹ̀ ni. ولا تزوروا الذين يدعون من دون الله ènìyàn kan oníṣẹ̀ṣe kò ní máa bú Islam káwọn máa wòran àwa náà bẹ̀rẹ̀ fèsì. فيسبوا الله عدوا بغير علم mùsùlùmí kan ò ní máa bú oníṣẹ̀ṣe káwọn náà wòran àwọn náà bẹ̀rẹ̀ fèsì. فيسبوا الله عدوا بغير علم mùsùlùmí kan ò ní máa bú kìrìsìtẹ́nì kẹ́ ẹ máa bú wọn ká sì máa gbọ́ kẹ́ ẹ máa bú Ọlọ́run wọn kẹ́ ẹ máa kì wọ́n lẹ́sẹ̀ mẹ́wàá pẹ̀lú èébú àwọn náà fèsì. ẹ dákun ẹni tí ń búyàn ẹ bèèrè kí lórúkọ rẹ̀ ẹni tí ń búyàn yẹn ẹ bèèrè kí lórúkọ rẹ̀ ẹni tí wọ́n ń bú ẹ bèèrè kí lórúkọ rẹ̀ nígbà tí ẹ bá máa rí ẹni pé Yorùbá sí Yorùbá làwọn méjèèjì nígbà tí ìran kan náà wọ́n wá ń jagun ẹ̀sìn sí ẹni pé nǹkan ṣe wá. فيسبوا الله عدوا بغير علم Ọlọ́run bá ní tẹ́ ẹ bá ti bú wọn ẹ̀yin mùsùlùmí ẹ má bú Ọlọ́run nìkankan ayé àlùkùyẹ́rì ní ẹjẹ́ ọlọ́ka Ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ìrí ànábì lọ́lọ́run wọ́n ọ̀nà mẹ́. ولا تزوروا الذين يدعون من دون الله Ọlọ́run ní ìwọ ọ̀nà ànábì Muhammad pé ìwọ ànábì sọ fún kìlọ̀ fún àwọn sàbẹ́ ẹ má bú àwọn tí wọ́n pè nǹkan mi lẹ́yìn ọ̀rọ̀ ẹ má bú wọn ẹ má bú Ọlọ́run ẹ fi wọ́n lẹ̀ fún yàtọ̀ wúlá adíwọ́ bìgẹ́rì yìí ní mẹ́. torí pé èébú tí àwọn náà bú Ọlọ́run yí padà yóò ká ìlàlá o yóò dẹ̀ wà láwọn ẹ̀sẹ̀lẹ̀ torí pé Ọlọ́run ti yí ọgbà bàrà lọ́dọ̀ yí
ọlọ́run ti ti wọn náà ọba wà lọ́dọ̀ wọn so ìjọba dá kẹ́ ẹ bú wọn káwọn máa bú ọlọ́run ọba yí padà tí a mọ̀ pé ara yóò ní gbà ẹ̀hẹ́ ń sọ wájú. amẹ́là hàn ọlọ́run ní àwọn ọlọ́run ọba àwọn aláṣẹ tó ní kálukú ọmọ ṣe ní sẹ́lọ̀sọ̀ fún tí a rí báyẹn ọba mi ní parí ètò ọlọ́run ní àwọn aláṣẹ tó ní kálukú ọmọ ṣe ní sẹ́ àṣẹ lọ́sọ̀ fún àṣẹ lójú ọ̀yẹ̀ fún. Bẹ́ẹ̀ fún aṣọ ẹgbẹ́ dọ̀la kò ní kí ẹgbẹ́ ọmọ tò sí. Bẹ́ẹ̀ ni. Kí lẹ́ ń sọ yìí ẹgbẹ́ ọdún bí ànábì ṣe jagun ẹbọ tó ní Saudi sí kò sáwọn ẹlẹ́bọ ní Saudi ni. Sí kò sáwọn ẹlẹ́bọ ní Saudi ni. Bá ànábì ṣe jagun ẹ̀ bó ṣe jagun ẹ̀ títí. Ó níbi tí wọ́n ti ń sẹ́ni. Bẹ́ẹ̀ ni, ó níbi tí wọ́n ti ń sẹ́ni. Wọ́n àṣẹ́rí gbangba ní. Fún ọlọ́run ní fi ìyẹn mọ̀ náà. Ọlọ́run ọba ló lè fi ẹ̀dá rẹ̀ mọ̀ náà. Ọlọ́run ìṣòro gbè níjà. Ọlọ́run ìṣòro gbè níjà o. Mo máa para nítorí pé wọ́n bu ọ̀rọ̀ kí tó bá para rẹ̀. Ẹni tí ọfẹ́ bọ́jà yẹn tó ọba kú kán ó lè sábẹ̀ wà jẹ́ náà lè sábẹ̀ wà jẹ́ náà àti rẹ́lẹ́bọ tó jẹ́ pé torí pé ọkàn sọ fún ọmọ rẹ̀ pé wọlé àwọn mùsùlùmí ń gbàwẹ̀ lọ́wọ́ ọlọ́run sì ní kó di ọmọ àlùjẹ́ náà kí lọ́kọ́ lọ àti rí alágbèrè tí kìí ṣe mùsùlùmí torí pọ́ bomi fún ajá ó kà bomi fún ajá mọ́ ògbẹ́ngbẹ́ ajá ó sì bu omi fún ajá ọlọ́run sì ló ń sọ ọdọ̀ àjẹ́ náà. Alábẹ̀rẹ̀ ni o, kìí ṣe mùsùlùmí o. Ẹ dákun ajá tó tó bomi fún yẹn. Ọlọ́run tó àlákà rẹ o, kìí ṣe ẹranko tọ́lọ̀ ń pọ́nlé o. Ajá lásánlásán. Ó sì bomi fún, ó fi kọfasú, bàtà kọfasú rẹ̀. Bá pé ògbẹ́ngbẹ́ ajá yìí, ó sì bomi fún, ọlọ́run sì sọ̀dọ̀ àjẹ́ náà. Àdó ọlọ́run láti wà nìjẹ́ náà, kìí ṣe iṣẹ́ rẹ̀. Àákè gbìyànjú ni. Kí ni problem ẹ? Ìjà ń sọ ní pé ẹ má dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá. Àfẹ́jẹ́ ẹ̀sìn nílẹ̀ Yorùbá kó ní kálukú ó dúró lórí ẹ̀sìn rẹ̀. Ẹ̀yin ẹjẹ́ lọ wo àbá yìí. Straight to record 554. Straight to record 554. Ọlọ́run sọ pé wọ́n wà lẹ́ni kálákọ̀ nínú ẹni máa yí bá sọ́dọ̀. Ọlọ́run ní àwọn ọ̀dàdá ẹ̀dá láti di omi gbọ́lọ́gbọ́lọ́. Fọ́jà àlàó ní sàbá. Àwa sí ẹ̀dá, a sí ní ìran. Wàsílá àti àna ìran Yorùbá tó bá lójú ogun kọ́ra wa àwọn tààjọ jí àná ń bẹ láàrin ara wa. Àìmọye ìyá àyàwó tó jẹ́ pé ẹlẹ́bọ ni bàbá àyàwó olóòsà ni táà ti ti fẹ́ ọmọ rẹ̀ tọ́mọ rẹ̀ ti di mùsùlùmí nínú ọ̀dẹ̀ wa ẹ dákun wà lẹ́ẹ̀sìn bá dé abápa bàbá rẹ̀ apànà wa torí ẹ̀sìn tí wọ́n bá tẹ́ tó bá sọ pé ọwọ́ rẹ̀ máa yá tí ọwọ́ àná rẹ̀ bá yá ju ti ẹ lọ tó pa ìwọ ọkọ ọmọ rẹ̀ ẹ dákun Yorùbá sí Yorùbá sẹ́tàn dáadáa ni ẹ́ wọ́n wà lè ní kọ́lẹ́kọ̀ọ́ mílọ̀ ní máa yìí fẹ́jà aláwù náà sàbáhùn rọ̀gbùnkà kọ́ Ọlọ́run ní àwọn aládá ìdáwó látara omi gbọ́lọ́gbọ́lọ́ omi náà ní àtọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí omi ni mí láti bí omi tí ò jẹ́ nǹkankan lọ́lọ́run ti dá mi ìwọ tó ń gbọ́ mi láti bí omi tí ò jẹ́ nǹkankan omi gbọ́lọ́gbọ́lọ́ omi tó jẹ́ pé tí wọ́n bá fi ẹsẹ̀ rámọ́lẹ̀ kò ní tí ó ṣe tí wọ́n bá da omi sí omi máa sàn dànù látara omi gbọ́lọ́gbọ́lọ́ Ọlọ́run dá mi ó dẹ́ lẹ́yìn náà fọ́jà aláwùn náà sábà nígbà tó di èèyàn tán Ọlọ́run wá ṣe wá ní ìran ẹ wo ìran Yorùbá ẹwọ bá ṣe tó pín yẹlẹyẹlẹ nínú ìran Yorùbá olùlọ̀yọ́ wà nínú ìran Yorùbá olùlọ̀gbọ́n wà nínú ìran Yorùbá oníjẹ̀bú wà nínú ìran Yorùbá oní Oǹdó wà nínú ìran Yorùbá nílé sàwà làkúrẹ́ wà èdè wa wá yàtọ̀ tí Ifẹ̀ bá sọ̀rọ̀ ó yàtọ̀ sí èdè Òṣogbo ó yàtọ̀ sí tìbàdàn ó yàtọ̀ sí tàbẹ́kúta. Ìwọ èdè ìwọ tún yàtọ̀. Bẹ́ẹ̀ ni Àwórì náà Yorùbá láwórì àwọn Àwórì Yorùbá ní wọ́n Èkìtì ẹwọ gbogbo Yorùbá ní gbogbo wọ́n yẹ́ Nẹ́sàbàn
fọjà aláwù náà sábà ọlọ́run ni mo ṣe ní ìran wà sí ìran àti àna wà sí ìran àna pé ẹ máa fẹ́ra yín kẹ́ máa di àna. ẹ dákun ogun tó yẹ kájọ pawọ́ pọ̀jà ìbẹ̀lẹ̀ ogun àjọjà ńbẹ̀lẹ̀ ṣé níbi tá a ti ń jẹ́jẹ̀ sí láti pawọ́ pàdé láti ìlọ́jẹ́ máa rí ẹwà jẹ lọ́jọ́ kí ìyàwó máa jẹ wá àṣírí ìyà tí ń jẹ wá ẹ̀sìn ń bẹ níbẹ̀ ẹ̀sìn ó dákú ìyà tí ń jẹ wá torí pé mùsùlùmí ò tẹ́tẹ́ láti sọpọ́ọ̀tì kírísítẹ́nì lórí àjẹ́ndà tuntun kìrìsìtẹ́nì ò tẹ́tẹ́ láti sọpọ́ọ̀tì mùsùlùmí lórí kódà kọjá bí àjẹ́ndà yẹn dá tí àwọn mùsùlùmí bá bí àjẹ́ndà tó dáadáa ní pé ẹjá sí báyìí o ẹjá pé gbogbo àwọn èèyàn kájọ sọ ẹ̀dá fún àṣọ̀rọ̀ ẹ̀sìn mẹ́ o àwọn tó sì kóra wọn tó sọ pé àwọn tí wọ́n pilẹ̀ kíní kìí ẹ mùsùlùmí ni wọ́n o ẹ̀mẹ́jà sọpọ́ọ̀tì wọn ó kó bá wa títí tó fi lórí òṣèlú tí èyàn kan bá jáde lẹ́nu pé òfẹ́ ní kò kan mú lókè tí wá rí pé ẹ̀sìn wo ní ṣe tó má ti gbé mùsùlùmí ni ẹ̀rí pé àwọn tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì ìbẹ̀ láwùjọ wọ́n wá fà sẹ́yìn wọ́n ní mùsùlùmí ni o ẹ jẹ́ káwa náà wá ọmọ wa kan ọmọ wa ni ẹjá sọpọ́tì o ẹjá tó wọn lẹ́yìn kódà kò jẹ́ pé ẹni tí ó fẹ́ lọ sípò yẹn ó ní làákàyè ju ẹni tó ń gbé kalẹ̀ yẹn lọ wọn à ní sọpọ́tì ẹ̀ tí ó fẹ́ lọ yẹn ó ń ṣẹlẹ̀ lórí mùsùlùmí náà o gbogbo wa ẹ̀sìn wà nínú tí àfẹ́ tí wà gẹ́nẹ́rálẹ̀ o ẹ̀sìn wà nínú tí wọ́n fi kọ́ ọ lẹ́rú tàbí dààmú lórílẹ̀-èdè yìí ẹ̀sìn ní nọ́mbà 1 nínú tọ́fà tàbí dààmú lórílẹ̀-èdè yìí ẹnu wa ò lè ṣọ̀kan láíláí láyé káàbá múra ìyà tí ń jẹ wáyìí àbàìmọ̀ kan má jẹ́ pé àjẹ́dàlì kìí àmà lè mo ṣe rí nù ẹ̀yìn ẹ̀rọ ẹgbẹ́ kalẹ̀ ẹnu wa ò lè kọ́ tá a bá fẹ́ gba ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba lọ́wọ́ ẹnikẹ́ni ẹnu wáyé láti ṣọ̀kan nígbàtí gbogbo wa bá ká jáde ká ní ọjà o a fẹ́ lọ síwájú ilé ìjọba o ká lọ bèèrè ẹ̀tọ́ wa níbẹ̀ o nígbàtí mùsùlùmí bá jáde tí kìrìsìtẹ́nì ò bá jáde ńkọ́ tí kìrìsìtẹ́nì bá jáde tí mùsùlùmí ò jáde ńkọ́ táwọn oníṣẹ̀ṣẹ̀ bá jáde táwọn sọ pé ẹlẹ́bọ ni wọ́n a lè tẹ̀lé wọn ẹ má tẹ̀lé wọn táwọn jáde ìyí tí wọ́n sì ń béèrè fún ìtọ́ dáa ni ẹ dákun ṣé ìdásílẹ̀ Yorùbá lè sàti Sunday Igboho táwọn ṣé kìí ṣe tọ́ dáa ni ṣé nítorí pé Sunday làwọn wà tẹ̀lé Sunday Igboho àtàwọn ẹlẹ́bọ yòókù ṣé nítorí àní ọ̀jẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kí wọ́n dá sí. I face a lot of challenges ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àti àwọn tí wọ́n ń pè wá wọ́n ní à ń tẹ̀lé ẹlẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àtà ń pè ẹjá sí kìíní yìí ẹjá bèèrè kódà máa tí ẹ̀rí fún wa wọ́n lè correct àwọn mistake tí wọ́n ń ṣe àwọn olè tẹ̀lé ẹlẹ́bọ ààlé ẹnu wa ò lè kú ẹmọ́dì àtàrà wa tẹ́nu wa wá sí ti kò ìyà yìí àjẹmọ́mí sí ni. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.